at least ẹ̀rọ Arike lè rí bù pé ó tiẹ̀ mú 11 nínú wọ́ọ̀dù ìdìbò rẹ̀. Ó try náà ni ajá sí pé ó sì ní èèyàn tí ń fẹ́ tiẹ̀. Yọ́mọ járe kọ́gbọ́n fẹ́ràn Arike. Gbogbo àwọn tí a ń pè ìyá wa gbogbo àwọn tí a ń fìlú jí láàárọ̀ kùtùkùtù ojú la rí ọ̀rẹ́ òdekùn. Òbítíbitì sọ́jà sọ̀kalẹ̀ s'Óṣogbo, òbítíbitì ọlọ́pàá sọ̀kalẹ̀ s'Óṣogbo. Ó kùjọ́ 4 jọ́ 5 tí wọ́n ó dìbò. Àyà olóko ń já, àyà jímèrè tí ó jókòó rẹ̀ ń já. Àtẹni tí ó rẹkùn àtẹni tí ó tà, àwọn méjèèjì jọ ń wo ẹkùn lókèèrè. Oríyọmí Hamzat, ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò. Ó di 3 báwọn. 3 yẹn ti kílíà tí wọ́n ó di ìbò. Èyí tó bá tún ti ń yanjú wọn ó jẹ́ mọ́ gbọ́ o. Tí wọn bá gbọ́ pé alátakò kan gbọ́wọ́ kan. Tí èsì pé a sì ń gbéra wa lọ kóòtù lọ́wọ́ a sì ń yanjú ẹ̀ lọ́wọ́. Ó dìgbà tí gbogbo pọ́tà tí àwọn INEC bá sí pọ́tà àwọn tá a bá rí gbogbo ẹ̀. Ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìrò Arike àti Adémọ́lá Adélékè pẹ̀lú ìbò tó lọ ní ìlú Ọ̀ṣun State pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí èrò Arike èyí tó gbé lórí ọ̀rọ̀ ìbò tó ń bọ̀ pẹ̀lú ìsọkúsọ èyí tó sọ lẹ́nu sí gbogbo àwọn aráàlú lórí ọ̀rọ̀ Adélékè torí kí wọ́n má bàa dìbò fún Adélékè owó gbogbo ẹ̀ pátá ni bàbá wa Kola Olootu ni wọ́n tún pẹrẹpẹ ọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n tẹ̀lé sọ̀rọ̀ lórí Oríyọmí Hamzat náà gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ nínú fídíò yìí. Wọ́n ti dìbò, wọ́n ti yan ni ó wọlé, wọ́n sì ti kéde ẹ̀. Bàbá Ẹníjó ló tún wọlé padà o. Bàbá Ẹníjó ti ń bẹ lóde Òṣogbo. Débọ́lá Jackson. Arìnrìn wọ́jà tí ìjẹ́ kẹrù tó bọ́mọdé títí dọjọ́ ralẹ́. Torí bàbá kígbe ò má lọ, ìyá kígbe ò má lọ, àwa ò lè ṣe káwa má lọ. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni ìbò Òṣogbo yóò máa jẹ́ fún gbogbo àwọn olóṣèlú. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni yóò máa jẹ́ fún gbogbo òṣèlú Nàìjíríà. Àṣà làwọn èèyàn wà ní kéèyàn dá díẹ̀ kó tó máa ṣàwúre. Wọ́n á ní kéèyàn dá kó tó máa ṣàwúre. Ìwádìí lọ́lọ́kọ̀ níwà mí lọ, ẹ̀yìn kan lọ́lọ́kọ̀ ìwà mí lọ, èmi ti mọ̀, ó ti mọ̀. Ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀. Ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀. Òun ni pé nínú gómìnà tí ń bẹ ní Nàìjíríà ó fẹ́ẹ̀ tó 30 gómìnà àti àwọn alágbára mínísítà àtàwọn tó wà nípò ńláńlá l'Àbújá tí wọ́n wá ṣe campaign against Adémọ́lá Jackson. Gbogbo àwọn alágbára èèyàn ńláńlá l'Ọ̀ṣun Òṣogbo. Omiṣore ni o. Bàbá Oyinlọ́lá ni o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Nurudeen Adémọ́lá Jackson ó fẹ̀yìn gbogbo wọn balẹ̀. Tí wọ́n bá ń sọ wípé agbára owó sọ̀kalẹ̀ s'Óṣogbo. Tí wọ́n bá ń sọ pé agbára ń kú bẹ́ǹtì pé agbára àtòkè wá ó sọ̀kalẹ̀ s'Óṣogbo. Òbítíbitì sọ́jà sọ̀kalẹ̀ s'Óṣogbo. Òbítíbitì ọlọ́pàá sọ̀kalẹ̀ s'Óṣogbo. Ó kùjọ́ 4 jọ́ 5 tí wọ́n ó dìbò. Àyà olóko ń já, àyà jímèrè tí ó jókòó rẹ̀ ń já. Àtẹni tí ó rẹkùn àtẹni tí ó tà. Àwọn méjèèjì jọ ń wo ẹkùn lókèèrè. Ọ̀kẹ́ni tí ó mẹ́kùn so, ọ̀kẹ́ni tí ó gbá ẹkùn mú. Kábíyèsí Olódùmarè. Ó tún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kùjọ́ 3. Campaign yẹn wá gbóná. Kábíyèsí Olódùmarè. Ẹnìkan ṣe sẹ́nítọ̀ lẹ́ẹ̀mẹ́fà. Tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́ẹ̀mẹ́fà. Nípínlẹ̀ Ọ̀ṣun. Tí a bá ka iye ọdún tó fi ń ṣèjọba, ọdún 4 ọ̀nà 6, ọdún mélòó nù? Ọmọ tí a bá bí ńgbà náà yóò ti máa palẹ̀ mọ́ láti níyàwó tó bá jọ́kùnrin. Tí ó bá jóbìn yóò ti wà nílé ọkọ, yóò ti gbọ́mọ lọ́wọ́. Látìgbà tí ti ń lo dáólà lórí ìjọba yẹn. Gbogbo àwọn tí mo wí yìí yóò sí lẹ́yìn Nurudeen Jackson, Adémọ́lá Jackson. Wàláhì wọn ò sí lẹ́yìn ẹ̀. Ìbò tó tún gbé nígbà tó kọ́kọ́ dìbò tó wọlé tí wọ́n ní tí Ọbásanlá Arẹ́gbẹ́ṣọlá pé Arẹ́gbẹ́ṣọlá ló látàn. Bí Arẹ́gbẹ́ṣọlá ò bá wa látàn, ta ni Nurudeen Jackson? At the end of the day, Arẹ́gbẹ́ṣọlá fa kándídéètì ẹ̀ lẹ́ o. Ntọ́ba lọ́kàn jẹ́ jù òun ni wípé nílé ìdìbò ní gbàgede ìdìbò bíi tí Arẹ́gbẹ́ṣọlá ti dìbò tọ́jọ́dọ̀ rẹ̀ wàláhì kò wọlé ń bẹ̀. Mo rò pàrọ̀ mi ń yé yín bọ̀. Gbogbo kábíyèsí Ọlọ́run. Gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkàn wọ́n dúró wọ́n nàró. Àwọn tó jẹ́ pé ẹnu wọn dùn tí a bá sọ̀rọ̀ fún yàn láàrin ìṣẹ́jú 5 sí 10 tí èyàn ó yí ọkàn padà. Àwọn aláàfáà ayé wọ́n fi wọ́n forí dá wákà fún à ń bọ̀ lọ́sùn dánwò. Gbogbo àwọn aláàfáà ọlágbára pọ̀. Ó dó ń gbódágbó méjì. Àwọn ọba míì ń campaign níta gbangba pé nǹkan gbọ́ láti Àbújá rèé o. Ẹni tí wọ́n ní Asiri. Ọ̀gá mi Sàtí àti Jọ́lọ́hún fọwọ́ lẹ́rán ohun wo gbogbo wọn. Ọgbọ́n nìyẹn o fáwọn tí bá ń ṣèjọba lọ́wọ́ àtàwọn tó fẹ́ dìbò. Bó ló ṣe dáa tó nínú ilé. Ìjọ tí wọ́n ẹgbẹ́ òṣèlú kan bá nírú ẹ̀rọ Àríkẹ́ 10
ó dájú sáká wọ́n wọlé ó try ó gbìyànjú alágbèrè tó gbé tó bá yè ẹjá kí ẹ̀pẹ́ ṣeun èèyàn ló gbé tí ò lè gbé ó sáré títí ó kú sórí eré alágbèrè tó bá gbé tó bá yè ẹjá kí ẹ̀pẹ́ ṣeun ó kàn ṣe láṣejù ni èwo la bá lọ èwo la bá bọ̀ kí ló fa àkàrà ẹ̀yìn òkú là á jà àkàrà kí ló fa àkàrà nínú pàǹkàmpé ó ṣe láṣejù tọ́pọ̀ àti pé ibi òun kàmpé lọ yẹn ní táwọn aráàlú fẹ́ gbọ́ ó ṣe ń láàánú o wípé ní wọ́ọ̀dù rẹ̀ níbi ilé ìdìbò tiẹ̀ èèyàn 11 péré ló dìbò fún àwọn Adémọ́lá Jackson wọ́n nà mọ́ wọ́ọ̀dù ìdìbò rẹ̀ èèyàn 11 péré ó tiẹ̀ try náà ebi bàbá kan lọ kọ́lé tó jó lówó tó jẹ́ èèyàn ńlá nígbà ó dìbò tí èèyàn 3 ò dìbò Alice ó níyàwó 3 ó sì bímọ bíi 10 tí ọ̀wá ríbò 3 ó náà sádìbò tara rẹ̀ at least ẹ̀rọ Arike lè rí bù pé ó tiẹ̀ mú 11 nínú wọ́ọ̀dù ìdìbò rẹ̀ ó try náà ni ajá sí pé ó sì ní èèyàn tí ń fẹ́ tiẹ̀ yọmọ járe kọ́gbọ́n fẹ́ràn Arike gbogbo àwọn tí wọ́n ń pè ìyá wa gbogbo àwọn tí wọ́n ń fìlú jí láàárọ̀ kùtùkùtù ojú la rí ọ̀rẹ́ òdekùn àbólóṣèlú kọ́ kíní kan ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ dìbò wọ́n yan àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọ kó sí káwọn opponent yan àwọn kọ̀ọ̀kan sí àwọn tí wọ́n fẹ́ bá dìbò àwọn Adémọ́lá yàn lọ sáwọn àǹbọ̀ àwọn àǹbọ̀ náà yan èèyàn sọ́dọ̀ àwọn Adémọ́lá ni wọ́n sì ń fún wọn lọ́wọ́ gbogbo ẹ̀ wọ́n ti kó a síbi báyìí o ibẹ̀ láwa o wọ́n ti ṣe ń jẹun kódà wọ́n pa màálù o gbogbo àwa tá a wà ń bẹ̀ ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ sáwọn èèyàn wa ń bì náà ni àràrà o àwọn míì wá látẹ̀yìn o àwọn tí wọ́n wá látèkìtì láti nǹkan kan o tí wọ́n bá ti sarajọ dáadáa ẹ pè wá wọ́n sì lọ fọlọ́pàá fún alákàámọ́mọ́ bẹ̀ kò sẹ́ni tí èyí ṣáájú ajé ìbínú ẹgbẹ́ àwọn Adémọ́lá náà ni wọ́n ká àwọn èèyàn tí wọ́n lé ní wọ́n fẹ́ tó 40 nìyẹn tí wọ́n bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ àbí ọ̀yá bíi 300 kù yín o ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ 2027 ní nkànlẹ̀kùn ẹ̀ bóòlẹ̀ ṣe ní gba kóńgò rẹsì 2 tẹ́ẹ̀ní fi gba ọjọ́ iwájú ọdún 4 yín jẹ́ bóòlẹ̀ ṣe ní gba owó tẹ́ tamọ́ etí aṣọ bóòwọ̀n ò ṣe ní fún yín 5,000 tẹ́ẹ̀ ná fọ́dún 4 ẹlòmíì gba 2,000 fọ́dún 4 2,000 500 ni ọmọ ná fọ́dún kọ̀ọ̀kan 500 naira ní òkè sí 500,000 nígbà bá gba 2,000 ọdún 4 sì níjọba ó lò bí wọ́n bá wà ń ṣépè ìwọ náà wà pọ̀ fẹ́ ṣépè ó lè ṣépè béwúrẹ́ bá bojú ẹ̀yìn a máa fèpè félépè bágùtàn bá fojú ẹ̀yìn a máa fèpè félépè tọ́ ọ bá gbowó tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè tọ́ ọ bá jẹ́ ń bẹ̀ tọ́ ọ bá wọn sòdodo ọ̀rọ̀ tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè. ẹ̀yin tá ẹ̀ máa tẹ̀ ẹ́ lólóṣèlú ẹ̀yin aláìsàfìsì ẹ̀yin etí yín mélòó. àwọn ọ̀bá àyàn sòdodo ọ̀rọ̀ rí àfi wọ́n máa parọ́. ọ̀gá tiwa wọ́n ń ṣe o tiwa wọ́n ń ṣe o. àṣàlàṣà Akíntọ́lá
Akíntọ́lá ládòkè Akíntọ́lá. Ìjí olóòlà tí sá kẹ́kẹ́ Akíntọ́lá ìjí olóòlà tí bàbàjà. Èdì sẹ́nu abẹ́jẹ́jẹ́ ìjí olóòlà tí wà kọ́ dẹ́mú. Akíntọ́lá ọmọ ọkọ lògùn ọmọ àlè. Àdìbàdé bí wọn ní tìín bẹ́ẹ̀ dọ̀ wọn ní tìín là ń ṣe o tìín là ń ṣe o. Wọ́n ní gbogbo ayé ti dẹyẹ tìín tán. Wọ́n parọ́ fún jọ́ náà ó sì mọ̀ wípé àwọn ará bíi la tán. Àwọn èèyàn tímọ́tímọ́ àwọn èèyàn Awólọ́wọ̀ ní mọ̀ ń pé tìín là ń ṣe. Ìwọ náà wá nílò làákàyè rẹ ọjà wọn máa tàn ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ni tí máa parọ́ fáwọn aṣíwájú olóṣèlú. Ọlọ́run ó ṣe àwọn ọmọ tí náà darí. Ọlọ́run ó parọ́ fún ọmọ tí náà. Kí ló ń parọ́ fún? Ẹsikísà ìlú ọ̀dá o ìlú ọ̀dá nǹkan báyìí náà ń wò. Lẹ́yìn ikú ànábì sàábẹ̀ kan bọ́ sórí àlééfà. Ìwà máa fẹ́ mọ kí ni ń ṣẹlẹ̀ láàrin ìlú. Ẹ̀sẹ̀ láwàní ni a máa wé tí wọ́n bá borí tí wọ́n bá bo ẹnu. Ó lè bọ́ sáàrin àwọn aláàárù yóò gbọ́n tí wọ́n ń wí. Yóò bọ́ sáàrin àwọn tí wọ́n ń dáná yóò gbọ́n tí wọ́n ń wí. Yóò lọ káàkiri àárín ọjà yóò gbọ́n tí wọ́n ń wí. Yóò sì mú lò. Yàtọ̀ fẹ́yìn ẹlẹ́tàn ẹ̀sìkìsà àwọn ará bí ní ń bọ̀ àwọn èèyàn ará bí ní ń bọ̀. Ó ti latan ẹ tí ń bọ̀ ń ti latan kì í ṣe èèyàn wa o. Ìwọ tó ń sọ̀rọ̀ ńkọ́ ṣé èèyàn rẹ̀ ní ọ́ níwájú Ọlọ́run àti èèyàn. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́. Ẹ mọ̀ tàn ní ẹlẹ́ni jẹ. Mo dé yọ̀yọ̀ bí èjì òwúrọ̀ ọgbọ́n. Ọlọ́run ó sì tàn wọ́n náà jẹ. Ọmọ mi ẹ̀ bá mi lé. Ní 9 minutes làwọn olóṣèlú máa yọ sọ́ọ̀tì. Ayé tí mo wá ó bá wàhálà. Ó dùn fún mi títí dọ́jọ́ alẹ́. Àgbàlagbà wù ojú Olúwa tó. Àwọn kan sọ̀rọ̀ nípa Oyinlọ́lá. Ojú Olúwa. Wọ́n ní ọ̀dà bó ṣe fi ọ̀dọ̀ Nurudeen ńlẹ̀ Jackson ńlẹ̀ tó wá lọ sọ̀pọ̀tì à ń bọ̀. Ó lè mí provide mo láìkì irú ẹni bẹ́ẹ̀ jẹ́ tí ó gbóòkùn tí ń ta fàá sínú mọ́lẹ̀. Ẹ̀bẹ̀ lòmíì ni ó wà tí ọmọ wà nú ẹgbẹ́ yẹn tí ó sì máa ṣe tí ọmọ dìbò against ẹgbẹ́ tó wà. Ẹni tó jáde ó ti jẹ́ gbogbo ayé ọmọ ibi tó ń wà náà. Èèyàn bẹ́ẹ̀ dá ajẹ́ntọ́ latan lọ. Gbogbo ẹ̀ ń bá latan àtúbọ̀tán wọn èyí dá. Àṣẹ Olúwa ni náà fi ń jẹ́. Aha! Àṣẹ Olúwa ni náà fi ń jẹ́ kò ó dájú. Ẹgbẹ́ tí mo gbọ́ bàbá lókè. Èyí àwọ̀ àwí tọ́lọ́dùmarè ọba làṣẹ. Nurudeen Adémọ́lá Jackson àrọ́mọ Adélékè lẹ́dẹ̀mọ̀ kú àrógun ọmọ ajílàlá ọ̀sọ́ ọmọ ajífọjọ́ gbogbo dàbí egbin ọmọ òjì ń kùtùkùtù tẹ́ ẹ fọ́sẹ̀ gèdè àgbo nítorí aṣẹ́wé torí aṣẹ́gi torí ọ̀bùn ràdàràdà tí ń rìn dé ìlú. Àwọn ti kéde rẹ̀ yóò sì ṣe ọdún 8 rẹ̀ tí ó pè pérépéré. Ìyá tó bí Adémọ́lá Jackson olóríire obìnrin ni láàrin àwọn obìnrin o. Tí a bá ń pípò gómìnà ní ìṣẹ́jú 5 pé 5 minutes ní kálukú ọmọ lò ń bẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní kàn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ́jú 5 ò ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi kú. Ẹni kí n sáwò bẹ́ẹ̀ ni àgàgà kí n sọ pé ọjọ́ kan ẹnìkan lẹ́ẹ̀mọ lò ó lẹ́ẹ̀mọ pín lò ó. Ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ kan ò ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi jáde láyé. 365 days ní bẹ́ẹ̀ nú ọjọ́ náà.
ẹ wá calculate iye èèyàn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ gbé lórí iye mílíọ̀nù yẹn. kábíyèsí Olódùmarè ẹ wá wo Sàtíà ọba mi tí jọ́lọ́hún ọ̀gá mi tí jọ́lọ́hún ó wá gbé balógun Ẹdẹ Adélékè tó bí Adémọ́lá Jackson ó wá gbé dìde ọ̀nà ro rẹ̀ bàbá yẹn wá ṣe sẹ́nítọ̀ nígbà ayé ẹ máa gbọ́ o ìyàwó tó wá fẹ́ ó wá bí ọmọ mẹ́ta nǹkan wá jẹ́ bílọ́níà tó jẹ́ pé tí a bá ń ka lówó Nàìjíríà wọn ò ní ka mẹ́rin ṣáájú ẹ̀ àwọn olówó ayé tẹ̀ ń pè lólówó gan tí a bá tún dákọ rẹ̀ níwájú wọn ó tún gbèdì òkè ó dé ní ó bí ọmọ kan ọmọ rẹ̀ yẹn ṣe gómìnà ó ní gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Isiaka Adélékè ṣẹ̀rùbà wọ́n ẹ máa wọ̀ gá mi tí jọ́lọ́hún bó ṣe ṣe ó bí ọmọ tí jẹ́ Adélékè ó jèrè ọmọ ẹ̀ Isiaka Adélékè ó wá jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó sì ṣe bẹ́ẹ̀ lọ fáá ó gba pass mark ó kú òǹbẹ ó tún padà di sẹ́nítọ̀ ó kú wọ́n ní káàbúrò rẹ̀ ó wá rọ́pò rẹ̀ ẹ máa wọ̀ ọ̀gá mi tí jọ́lọ́hún o àbúrò rẹ̀ tó rọ́pò rẹ̀ tó ṣe sẹ́nítọ̀ ó ṣe lọ fáá ó kú òǹbẹ ó dìbò àkọ́kọ́ kọ̀ wọlé bó sì wọlé ìwọ ọ̀gá mi tí jọ́lọ́ ìwọ lọ́hàn sí bọ́ wọlé bí wọn ò gbé fún ni tọ́ ṣùgbọ́n wọ́n ní ó wọlé ó di ẹlẹ́ẹ̀kejì ó wọlé o ìbò ẹlẹ́ẹ̀kẹta ló tún dì yí o ó tún ti wọlé o kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ìyá tó wá bí wọn yìí ṣé inú rẹ̀ nìkan lọmọ alálùbáríkà wà ní èéṣe tí wọn ò ní mọ hẹ́fì ìdílé Adélékè lẹ́dẹ̀ ọ̀rọ̀ owó pé sáwọn nìkan ni ó tó kí wọ́n pé sáwọn nìkan ni bàbá jẹ sẹ́nítọ̀ ń gbà ayé bàbá wọn ẹ máa gbọ́ o ẹ̀gbọ́n jẹ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó tún jẹ sẹ́nítọ̀ ó tó kú ìkan wá dìde ó lòun òṣèṣèlú ìyẹn wá jẹ́ mọ́tì bílọ́níà ní náírà kọ́ o tírílọ́níà in dọ́là. ẹ má jẹ́ ń tàn yín kìí ṣe owó ni wọ́n lè fi dá àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n lè fi dá ẹbí Adélékè ń jàkadì tí ó bá gba location fódìdí ọdún kan ọdún méjì yóò mọ̀ bá jọba lọ bí Tinubu ṣe ṣèjọba lẹ́kọ̀ọ́ ni o tí ó bá gba location fọdún méjì ẹ̀gbọ́n rẹ̀ ò lè mọ ibi tó ti mú owó ẹ tún wá wo ọba mi Sàtíà tí jọ́lọ́hún ọ̀gá mi tó dá gbogbo ayé tó dá ọ̀run tó dá ilẹ̀ ó tún wá fa ọmọ kan yọ nínú ọmọ èyí tó jẹ́ bílọ́níà ìyẹn wá jó lórin àgbáyé bí yẹn bá fẹ́ bá Trump sọ̀rọ̀ kìí ṣe pé yọ ẹsẹ̀ lọ́mọ gbẹ́nu sí kọ́nà kò ní gbẹ́nu sí máìkì kó tó bá Trump sọ̀rọ̀ ọjẹ́lú mọ̀ọ́ká olórin káàkiri àgbáńlá ayé bàbá tó ṣe sẹ́nítọ̀ kò jáyé ọmọ rẹ̀ tákínwó pé àtúgbùrù ẹnìkankan nú ẹbí mọ́ o èyí tó jẹ gómìnà alákọ̀ọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ọjẹ́ ṣẹkù fábúrò ọjẹ́ kù ọ̀tán ó tún jẹ sẹ́nítọ̀ ní bàbá onífìlà gogoro ìbọn ọbẹ̀ àrọ́mọdọ́mọ wọn ò lè tòsí mọ́
ṣé bẹ́yàn bá ṣe gómìnà ọdún 4 bí ẹ bá tiẹ̀ ṣépè fún kò gbọ́dọ̀ ẹbí ẹ bá ṣépè fún wàláhì èpè ò lè mú débi pé kó tòsí. àmọ́ rẹ̀ ń tó ṣe gómìnà oṣù 6 tí wọ́n lé wọn kúrò ńbẹ̀ tí ò tòsí mọ́ tó fi kú. èèyàn wá sọdún 4 kó tún sọdún 4 mi. gbogbo allocation tí wọ́n kọ́kọ́ pín fún ìpínlẹ̀ Ọ̀ṣun láyé lẹ́yìn ayé sọ́jà ọwọ́ ìdílé Adélékè lọ́bọ́ sí o. ó kí yín púpọ̀ púpọ̀ ìdílé olóríire nìdílé Adélékè lẹ́dẹ̀. ọlọ́run o bóni ṣe dáa tó kọ́là àmì ọ́ dáa jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run má jẹ́ ń jayé àwọn ọmọ mi máyé o. ibi mo lókìkí dé kọ́mọ mi ó lókìkí kó jù bẹ́ẹ̀ lọ. ibi mo lo dáúlà nílé ayé yìí dé ibi ń bá fàdàgbà ayé rọ̀ sí kọ́mọ mi ó lówó kó jù bẹ́ẹ̀ lọ. àmì ọlọ́run ẹ jẹ́ agbọ́kéde àti ìpolówó ọjà bíi méjì. tọ́wá jẹ́ wípé Arẹ́gbẹ́ṣọlá wà pẹ̀lú à ń bọ̀ ni tọ́wá jẹ́ pé ó dìbò pẹ̀lú ó wà ní ẹgbẹ́ APC pé ó ṣeé ṣe kí à ń bọ̀ wọlé rárá o. tọ́wá jẹ́ pé bò tí wọ́n dì láàfi kakuléètì ẹ̀ tá a bá kó ìbò tí gómìnà tí Arẹ́gbẹ́ṣọlá yàn tá a bá kóbò rẹ̀ papọ̀ mọ́ ìbò à ń bọ̀ kò débì kankan nínú ìbò Adémọ́lá Jackson. èyí ò ní ń ṣàlàyé pé kódà bẹ́ẹ̀ tó ju ẹn tó ju Arẹ́gbẹ́ṣọlá lọ bá wà lẹ́yìn ó ṣeé ṣe kí wọ́n má rí Adémọ́lá Jackson dáńjàkadì. gbogbo ń tábà ṣe láyé ọlọ́mọ fowó dá wa ń jàkadì. ọ̀pọ̀lọpọ̀ pírójẹ́ẹ̀tì míì tí Adémọ́lá Jackson ṣe lóṣogbo àbí tó ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ pírójẹ́ẹ̀tì federal tó sì jẹ́ pé bí wọ́n bá náwó sí wọn ó gbowó ń padà lọ́wọ́ ìjọba àpapọ̀. ó kùbi tí ó ti rí owó ń yá tí ó fi kọ́kọ́ lò ná. ṣé bí aáyán fẹ́ jó ìyẹ́ rẹ̀ ní ọ̀jẹ́. òun wá ní báǹkì nù lélẹ́dẹ̀ tí ó kọ́wọ́ bọ̀. ọyẹ ẹ̀ máa náwó ilé ìlú ẹ̀ máa ṣe báyìí máa ṣe bẹ́ẹ̀ máa ṣe báyìí. àìmọye lómìn tó gba iye tó jù bá ń lọ tá a lè rí nǹkan gidi tí wọ́n fowó ń ṣe. ẹ jẹ́ ń ṣàlàyé fún yín iṣẹ́ kálukú ní ọjọ́ ọ̀jẹ̀. àwọn kan tún ń sọ wípé àìwọlé ẹgbẹ́ APC só ní plus ìfárẹ́gbẹ́ṣọlá àbó fún minus. tó bá ṣe wípé láti ilẹ̀ ní Arẹ́gbẹ́ṣọlá gbé Adémọ́lá Jackson lọ́wọ́ tó fojú hàn gbangba tí ó lọ darapọ̀ mẹ́gbẹ́ APC kìbá fún bàbá ńlá passmark kìbá fún plus kìbá sọ́dọ̀ ṣàkúnlẹ̀ bọ nípínlẹ̀ Ọ̀ṣun. ṣùgbọ́n ńgbà tọ́lọ́run ó gbé Sàtíà ọba mi alára ó ní kọ́lọ̀ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ mi ẹgbẹ́ tó sì darapọ̀ mọ́ àwọn náà fa gómìnà tí wọ́n kalẹ̀ ló ṣèpò kẹta. that is to say gbogbo agbára tó ní téèyàn fi kàmpé téèyàn fi tààrà Ọ̀ṣun máa gbọ́ tí wọ́n fi dìbò síbòmíhun ó yẹ kó lò ó fún kándídéètì wọn náà. tí ẹ̀kọ́ lọ́ affect ẹgbẹ́ APC lọ́ṣun. ẹgbẹ́ APC káàkiri àgbáláyé káàkiri gbogbo Nàìjíríà. àwa tá a bá sì nífẹ̀ẹ́ olóyè Bọ́lá Ahmed Tinubu ká máa gbàdúrà ká kún fọ́dúà dáadáa
Ọ̀ṣun ò fún Bọ́lá Tinubu ní sígínà tó dáa pẹ̀lú adúdú àwọn gómìnà tó lọ ọ̀hún pẹ̀lú gbogbo àwọn èèyàn ńláńláńlá mínísítà tí wọ́n lọ kàmpéè lọ́sùn kí gbogbo wọn tiẹ̀ wá dá pé iye ìlú àwọn tí wọ́n lọ tí wọ́n kọ́ dá 20 million rèé a fi ràn ọ́ lọ́wọ́ wọ́n wá gba Ọ̀ṣun tì pẹ̀lú agbára àtòkèwá agbára sọ́jà agbára ọlọ́pàá kí gbogbo ẹgbẹ́ APC káàkiri Nàìjíríà wọ́n máa kún fàdúrà àdúrà tí wọ́n ó sì máa kó fún Tinubu ni pé lóòótọ́ ó ṣeé ṣe o kí wọ́n dìbò fún Tinubu lọ́sùn o kó gba Ọ̀ṣun gẹ́gẹ́ bí president kíbò rẹ̀ ó kún sọ́sọ́ torí gbàrà tí wọ́n kéde Nurudeen Adémọ́lá Jackson ó ti kéde ìlérí rẹ̀ pé Tinubu làwọn fọwọ́sowọ́pọ̀ táwọn ó gbé wọlé.
ṣé mọ̀ pé nǹkan bí ọ̀rọ̀ bí orí ìsìláàmù kankan yẹn ó rinlẹ̀ nípínlẹ̀ Kwara. Kí ni ká wá wí wọ́n bá sọjọ́ yídì tá a fẹ́ lọ rèé kí yídì àfẹ́fẹ́ lọ rèé kí léyà tó sì yẹ kí gómìnà wà ń bẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ́. ẹ mọ̀ gbọ́n tí wọ́n fi kó lẹ́sẹ̀. èyí ò délé ó jíṣẹ́ fún bàbá rẹ̀. bàbá ẹ̀ náà jujọ́ kàálẹ̀. èmi ó gbé mi Sàràkí lọ́wọ́. ìwọ náà lọ gbẹ́lòmíì jáde. that is to say bẹ́ẹ̀ bá dìbò fún Gbémi Sàràkí tí mo gbé lọ ẹ bá dìbò fẹ́ tọ́mọ mi gbé lọ́wọ́ èmi náà lẹ́dìbò. wọ́n bá yí ìgbà náà wọ́n níjà ti dé o láàrin Olúṣọlá Sàràkí àtọmọ ẹ̀ pé Bùkọ́lá Sàràkí àti bàbá rẹ̀ ń jà ìjà kíni jókà òṣèlú tó ní agbára at the end of the day. Jókà Bùkọ́lá Sàràkí lọ jẹ. ẹni tó ń fà kalẹ̀ ńjọ́ náà ó sì lu ọdún 8. jẹ́ kí Bùkọ́lá Sàràkí ó fẹ́ gbé alágbára ní òṣèlú ní Kwara State ni. ẹ wo Yàyà Bello. ẹ wo Yàyà Bello. Alaya fi àwọn sọ fún wọn pé ní. lọ́dún wo sọdún wò gbé kó mẹ́. ọdún wo ni sọ́jà níjọba. àwọn ò ní dórí àlééfà àwọn ò ní gbóòórùn tí wọ́n pè ń jọba mọ́ Ọláìyá Ànábì lọ́dọ̀ lọ. Agídí òṣèré. sọ́jà kẹ̀. Ìwà rẹ̀ ló yọ. ẹ̀yin ọmọ tójú wárí láyé àwọn sọ́jà ni war against indiscipline tí wọ́n pè ń yòó tò. wọ́n lè kẹ́lòmíì mọ́ rógà láàrin oṣù 6 tọdún kan ní ẹbí rẹ̀ ó tó fojú. ọ̀rọ̀ tí ò tó nǹkan wọ́n ti ó di wọ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Agodi kún gbogbo ọgbà ẹ̀wọ̀n ló kún láyé sọ́jà. àwọn tá ẹ̀ lè mú bí ẹ kówó yín jẹ ẹ lè bí wọ́n. bí ẹ ṣe nǹkan tó burú ẹ lè bá wọn fà wọ́n pé wọ́n máa yìnbọn ní ìsìn. ẹ bá wàá tiẹ̀ ẹ bá ń bọ́ sórí social media tẹ́ ń pé kinní kan ó dùn mí tí ọ̀já sìnkú ayé ológun. ẹ bá gbọ́ pẹ́ lòmíì sọ̀rọ̀ lórí fóònù rẹ̀ lálẹ́ wọ́n ti gbé e láàárọ̀ ọjọ́ kejì. ẹ wo Yàyà Bello. gbogbo ayé lọ́mọ̀ pé wàá ta ọ̀dà ṣùgbọ́n wọ́n ń bá ta rẹ́ wọ́n ń kó àtà jẹ. bí ò ṣe dáa tó lójú àwọn kan ní Kogi ó sì lo ọdún 8 nígbà tí sì ń lọ ó sì tún fa ẹlòmíì kalẹ̀. ẹ rí bọ́ lágbára ọ fa ẹlòmíì kalẹ̀. nígbà wọ́n ń pariwo pé owó kan sọnù ìgbàṣegbà àwòsàwò tí wọ́n ní àwọn EFCC wà. ẹ̀rọ atẹnudẹ́nu sọ wípé nínú ilé ìjọba ní gbé ń Kogi tí wọn ò bí ọlọ́pàá kan dáa kó pé òun sọ kinní kàbí ṣé EFCC ni wọ́n pé àwọn ń lọ government house àwọn fẹ́ lọ réèdì government house. ibẹ̀ ni ti ń gbádùn tí ń tọ́ bá sì fẹ́ jáde lálẹ́ akónú mọ́tò tí gíláàsì ẹ̀ dúdú gbogbo bí wọ́n bá fẹ́ lọ yóò lọ ó tó tó aago kan òru yóò tún ti padà tọlọ́pàá. nígbà tó ti pé mọ́tò tí gómìnà ń lò náà ni a fi ń gbé bẹ́ẹ̀ sì á dá gómìnà dúró pé ẹnìkan sọnù. àwọn ayé yẹn làwọn èèyàn fẹ́ kó kú òǹbẹ̀ àwọn tó bá ṣèjọba tán wọ́n èyí fẹ́ kágbára yẹn ọ bọ́ kúrò lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ èèyàn bá lọ sí government house tó bá wọn jayé ẹjọ́ 5 kò ní fẹ́ kú òǹbẹ̀ tó bá jó lójú kòkòrò a tó ń bèrè kéèyàn lọ́dún 4 ó
lọ́wọ́ kí wọ́n fọ́ fún píì. àbíjọ́ ìlẹ́jọ́ náà ẹ̀yẹ yàtọ̀ sí ẹlẹ́gbẹ̀rí. àṣẹ bí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìṣe wà lónìí. àbájẹ́ tó bá jí tó bá wò ó pé mo fẹ́ fi kínní mo fẹ́ fi ọ̀nà ara mi tó bá kéde pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde látago 7 àárọ̀ ọ̀la títí dago 7 alẹ́ ọ̀la ìṣèdí ọ̀wà náà ni wọn ò ní yẹ lọ́wọ́ ẹ̀wò wọn bá sì yẹ lọ́wọ́ ẹ̀wò tó bá ní on security matter mọ̀ ń tó gbọ́ mọ̀ ń tó fi ṣe bẹ́ẹ̀ ń tó fẹ́ nù ìṣèdè yẹn ọ̀kọ̀ọ̀kan múlẹ̀ igbákejì Olódùmarè lẹ́tí bá ń bẹ lórí àlééfà they can do and undo. They have power to do that. But notwithstanding, Ọlọ́run lọ̀gá gbogbo wa. Bí agbára ọba sì bọ́ lọ́wọ́ èèyàn láàrin ká dijú ká yá ni. Tí wọ́n mọ̀ fi pètàn pé ẹni yìí ó ti wà ní kò báyìí rí o. Pé nígbà yẹ. Èmi mọ̀ gbà tí bàbá Láàmú wà láyé o. Apadà tó pàdé wọn nílé epo. Tí wọ́n bá fẹ́ repo sí mọ́tò ńgbà náà. Ìgbà yẹn epo máa ń wọ́n gbogbo wa. Nítorí pé a gba bàbá yìí ní bàbá wa tá a sì nífẹ̀ẹ́ rẹ̀. A gbé mọ́tò ẹgbẹ́ kan a pàṣẹ mọ́tò bàbá wọlé. Wàláhì rọ́bìlì kábà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìwà tó hù dáadáa nígbà wà lórí àlééfà ni o. Kò sí ní tí ò lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá ronú lọ títí pé kí ni mo fẹ́ gbà lọ́wọ́ eléyìí. Kí ni mo fẹ́ gbà lọ́wọ́ eléyìí. Ebi pa kìnìún kan fún ọjọ́ 3 nínú gbọ́kòrò oúnjẹ jẹ. Ebi ti pa tójú ẹ ti rànkó gbogbo tó bá rí njọ́ náà yóò fàyà. Bí ṣe ń lọ lọ́ba gbọ́ wúrúwúrú lábẹ́ ìràwé. Ẹran ńlá kan lókè. Nígbà tí ó kì í mú gìrì báyìí ó deku. Ó wá mú eku ó wá nà ókè báyìí pé eku yìí tí n bá sọ ẹnu gan kò tó mi panu kò tó mú mi. Eku wá ní dákun ìwọ bàbá kìnìún mọ́ pa òun. Gbogbo agbára ní ń bẹ lọ́wọ́ rẹ lónìí lágbára kú àti ìyè ń bẹ lọ́wọ́ rẹ bọ́ọ̀ bá pa òun lọ kọ́lẹ̀ kọ́kọ́ òun sí lábẹ́ òun ràn ọ́ lọ́wọ́ ń jọ kan kìnìún wá rẹ́rìn. Ṣé ọ́ pẹ̀ràn fóúnjẹ ni àbí kí ló ṣe fóun? Ó lóun ràn ọ́ lọ́wọ́ ó sì ríran lọ́wọ́ látọ̀dọ̀. Èèyàn ò ṣe é fojú di o mọ́ fojú di èèyàn láyé. Àwọn ọmọ tí wọ́n ń gbé kámẹ́rà lọ́wọ́ ọmọ tí wọ́n ń tẹ̀lé wa káàkiri. Ó lè jọ pé níjọ́ tílẹ̀ bá lọ́ọ̀yì bóyá àwọn ni wọ́n yọ̀yàn nù sòrò. Bí wọn ò bá yọ̀yàn ọmọ wa lè lọ bá wọn fúnra lọ́wọ́. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Ó kọ́ tó bá dá sílẹ̀ tí lágbájá yìí àbọ̀ orílẹ̀-èdè pẹ̀lú ẹni bá ní bàbá àwọn ni. Kọ́kọ́ jókòó ń tiẹ̀ ìwọ ti ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Ọ̀gá mi lọ dákọ̀ nínú ẹtí báyìí. Ọpẹ́ fá lẹ́yìn bí oṣù 6. Kìnìún táwí lọ́ba lu bàgẹ̀. Ọdẹ kan wà sísítẹ́ẹ̀mù tóun fi máa pa ẹran ìmọ̀ mẹ́ran láàyè. Wọ́n ń pè ní ọ̀dà mẹ́kùn láàyè. Yọ́ lọ gọ sórí igi lókè. Igi ńlá yọ́ gọ sórí igi lókè. Ó wá ní àwọn kan àwọn ńlá ni. Okùn ẹ̀ yí débi wípé. Ṣé ẹ mọ̀ pé báwọn ẹranko bá ti rìn tí wọ́n bá sún wọn kí wọ́n bá fẹ́ sinmi díẹ̀ tí wọ́n bá dégi ìdí igi ńlá wọ́n fẹ́ jókòó kí wọ́n sinmi. Ibi tí wọ́n bá ti ń sinmi yàn dá wọn wàràràràràrà. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ẹranko gọ̀ bí kìnìún ṣe ń yí kàkà kí ọwọ́ náà bí ó ṣe jáde bí tún ṣe ń yí àwọn mọ́ra rẹ̀. Àwọn ń mú mọ́lẹ̀.
ọdẹ bá lọlé ọlọ pe àwọn èèyàn wá wípé kówọn lọ pa àwọn èèyàn ẹkùn kìnìún ṣòro kojú. ọwọ́ wà níbi tó ti yí òyìnkìtì àwọn ti mú mọ́lẹ̀ ó kú bí ó ṣe bọ́ kúrò nínú àwọn. eku jò ní bá dé eku burúkú tá a wí eyín méjì ní ń bẹ níwájú ẹnu rẹ̀ méjì ń bẹ nsàlẹ̀ rẹ̀ méjèèjì tá a wí bíi sísọ́ọ̀sì. lọ́ba ní kìnìún kí ló dé ó ní àwọn ló mú un ó kú bóun ó ṣe bọ́ báyìí. ó ní ìrànlọ́wọ́ tóun ké tóun pinnu rẹ̀ tóun promise rẹ̀ ń jọ sí. ó ní àsìkò ẹ̀ tó báyìí ó lóun ọ̀ràn ọ̀ lọ́wọ́ kìnìún tó wò ó tó rẹ́rìn pé ìwọ lọ́ọ́ ràn lọ́wọ́. bó ṣe wíńdò ní ìnáànú tí kìnìún bínú sọnù. gbé dáradára rẹ lọ ọ̀n kàmpé kóhun ó má bàa pa ọ́ ni ó kúkú tóhun jẹ tẹ́lẹ̀ lọ́ba sọnù. dídé tó dé tó ní ọ̀yá wá ràn ń lọ́wọ́ wá ràn ń lọ́wọ́ ìrànlọ́wọ́ tó o bá lè ṣe mọ́ wá ṣe. ó gbé eyín àkọ́kọ́ ó gbé yín lé ibi àwọn ó di kéré níta àwí ìpẹ́ ó gé òwú kìíní ó dí àwọn kejì ó gé kẹta nígbà tó gba déédé orí ẹkùn ó ní kábíyèsí ẹ máa jáde mọ́ eré ní àwàdà ni ẹkùn náà bá jáde gbogbo ní tó ti kọ́ ilé ìkànnà kankan eku yìí tó bá gbé yín sí ó tún gé gbogbo ẹ̀. ẹ wo eyín ẹkùn ẹ wo eyín kìnìún bó ṣe lágbára tó korí fi gé àwọn yìí. eyín eku tó dàbí sísọ́ọ̀sì tó bá gbé ilé nǹkan báyìí kẹ́rẹ́rẹ́rẹ́ yóò gé ni. eyín burúkú tẹ́ fi máa ba dọ́kúmẹ́ǹtì jẹ́nu ilé. ní kìnìún bá bọ́ọ̀lẹ̀ lónìí. ìbọn ọlọ́run bẹ̀ yàn. ẹnìkan kọ́ ọmọ ṣe é fojú di láyé o àṣé wọ lọ́wọ́ ayọ̀ òun kò nú e. bó ṣe lọ ọ̀nà tiẹ̀ tẹ́kù náà bọ́ náà tiẹ̀ lọ. dídé táwọn ará àbáòdè wọ́n dé tìbọn tọ́fà tí gbogbo ẹ̀. nígbà wọ́n débẹ̀ wọ́n rí wípé wọ́n ní kìnìún ó ti àfìgbà tó já àwọn yìí láì mọ̀ pé eku kan lọ́ba gé e. gbogbo ẹni tó wà nípò agbára lénìí ẹ má ṣe lò. gbogbo ẹni tó wà nípò agbára lénìí ẹ má ṣe lò. ọ̀gá ńlá ẹgbẹ́ wọn ni o. nínú àwọn tí ó dìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ sójú múmu àwọn tí ó dájú sáká tá a rí tí ó ti dájú sáká báyìí. Sarafadeen Ali barista Sarafadeen Ali. Bímbọ́ Adékànbí àkántàǹtì ọ̀mọ̀wé onímọ̀ ìṣirò àgbà. Aliaji Dalu